bí a bá dá 20 ọdún á pé bí a bá dá 30 ọdún á pé lọ́la òde yìí ni àṣekágbá ìgbéyàwó Priscilla Ojo ọmọ Iyabo Ojo máa wáyé lórílẹ̀‐èdè Tanzania, èyí tó mú káwọn èèyàn jàǹkàn-jàǹkàn láwùjọ balẹ̀ sórílẹ̀‐èdè Tanzania. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé lóṣù tó kọjá ní ọmọ orílẹ̀‐èdè Tanzania tó tún jẹ́ olórin wá tọrọ Priscilla tó sì fẹ́ níṣu lọ́kà lórílẹ̀‐èdè Nàìjíríà, tí ìgbéyàwó náà sì mì ẹ̀rọ ayélujára tìtì táwọn sì ń kí tọkọtaya náà kú oríire àti ìnáwó. Èyí ni fọ́nrán ìgbà tí Funke Akindele balẹ̀ sí orílẹ̀-èdè Tanzania tí ìyá ìyàwó Iyabo Ojo lọ pàdé ẹ̀ lórí airport. Funke, baby. Funke, welcome. Thank you so much. Well, this is my friend. Yes, we're here for JP 2025. Finale. Yes, sir. The final one. Tanzania said they're ready to show us pepper, so we are here to see the pepper. Okay. We are to the pepper. Yes, that's how we need some goals. Yes, atarodos, you know. Yes, in our dance steps, America. So tomorrow's gonna say. Yes. We tend to celebrate with a wonderful couple. Yes. And we pray that tomorrow will be a huge success. Amen. Èyí ni fọ́nrán gbà tí Jayé Kútì balẹ̀ sí orílẹ̀-èdè Tanzania tí Iyabo Ojo lọ pàdé ẹ̀ ní airport. Síkírátù Sìǹdòdó rèé, òun náà ń bọ̀ lọ sórílẹ̀-èdè Tanzania láti ṣe àṣekágbá ìgbéyàwó Priscilla Ojo. Tọkọtaya náà rèé nígbà tí lọ́wọ́ ọkọ̀ tó fẹ́ lò fún ayẹyẹ ìgbéyàwó náà rèé. Adapta mimi? Nimefanya nini?